gbogbo ojú tó ń wò mí ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ Wasiu Ayinde K1 the ultimate kàkà kó tán lára àyà jẹ́ ó kàn tún fi gbogbo ọmọ bí obìnrin sí ni o kàkà kọ́rọ̀ yìí lọlẹ̀ kódà ó tún peléke sí ni o Wasiu Ayinde tó wá rúgi oyin báyìí o wọ́n kàn fún Wasiu Ayinde jẹ ní o gbósgbós wọ́n kàn fún Wasiu Ayinde jẹ irú yẹ̀yẹ́ wo leléyìí irú àbùkù wo leléyìí gbogbo alamọ Kúnlé ológun dúdú eléwì yẹn ó máa sọ̀rọ̀ kò bá kúngbè sí Wasiu Ayinde o ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ó sọ kò bá kúngbè ọ̀rọ̀ sí Wasiu Ayinde ó sọ kò bókú ọ̀rọ̀ lu Wasiu Ayinde Kúnlé ológun dúdú gbogbo ẹ̀yin tí ẹ ò bá dá Kúnlé ológun dúdú mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ò mọ̀ Kúnlé ológun dúdú fọ́tò ẹ̀ lẹ́ ń wò yẹn fọ́tò ẹ̀ òun lẹ́ ń wò yẹn Kúnlé ológun dúdú òun nìyẹn èmi gan tí n bá pàdé ẹ̀ ń ta mi ò lè dámọ̀ mo ṣe rí lẹ́nìí ni Kúnlé ológun dúdú òun lẹ́ ń wò yẹn ó má sọ̀rọ̀ burúkú sí Wasiu Ayinde o ó má sọ̀rọ̀ kò bá kúngbè sí Wasiu Ayinde o ẹ wò kò lè dùn lẹ́nu mi bí ẹnu ọlọ́rọ̀ ẹ̀yà àgbà náà lẹ bọ̀ tẹ́ pòwe ẹni ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀hún ẹnu ọlọ́fà láti ń gbọ́ pé mo ta Kúnlé ológun dúdú ó sọ kò bá kúngbè ọ̀rọ̀ sí Wasiu Ayinde ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá kọ́ máa kọ sí fídíò yìí lórí Facebook ẹ bá mi share kẹ́ẹ̀dẹ̀ bá mi follow ẹ tẹ follow kẹ́ẹ̀dẹ̀ share kẹ́ẹ̀dẹ̀ comment gbogbo ẹ̀yin tẹ́ bá kọ́ máa kọ sí ẹ lórí YouTube ẹ subscribe sílẹ̀ ilé Global TV kẹ́ẹ̀dẹ̀ comment kẹ́ẹ̀dẹ̀ bá mi share ó wà most important ẹ̀yin tẹ́ bá kọ́ máa kọ sí ẹ lórí TikTok ẹ like ẹ follow ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Kúnlé ológun dúdú fúnra rẹ̀ níbi tó gbé ti sọ kò bá kún gbé ọ̀rọ̀ fún K1 the ultimate lórí bó ṣe lọ bá bàálù jàkàndò ẹ wá gbọ́. ọ̀rọ̀ Wasiu Ayinde tó ń lọ nígboro la fẹ́ kẹ́ sáré bá wa dá sí. ẹ máa gbọ́ o. ẹ sàdáyé ojúdẹ nǹkan mi o. ẹ má kàn jísà. ọ̀rọ̀ Wasiu Ayinde mi ò fẹ́ kí kó jọ àwọn èèyàn lójú. ó jọ àwọn lójú o. because he was not the person I know in the early 20s. kò tí ẹ jẹ mí lójú náà. because we are together ní New York, New Jersey àjọba root gbogbo area yẹn he was not like this but láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn àríkò ti change ó ti become another person. dárí kẹ́ló bá a tẹ̀síwájú ẹ̀ bá a dárúkọ nípa àwọn fans. àwọn èèyàn ti mọ̀ bí bọ́ ṣe rí mi yẹn. àdáyé mọ́ o. ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn àbí. káàbọ̀ orúkọ tèmi nìyẹn o. ọ̀kan ṣoṣo. ẹ kú ojúmọ́ o nítorí pé òjò yìí. ṣé bẹ́ẹ̀ ló jọba àtìgbà tó ti jẹ máyégún ló ti rúùbù sí everybody máyégún ló jẹ orí Ọ̀ọ̀ni of Ifẹ̀ ní pátì ó náwó sí kábíyèsí onírìṣà. ṣé ń gbọ́ ìgbéraga. ẹ tó fẹ́ jẹ máyégún of Ọ̀yọ́ tó bá rí kábíyèsí onírìṣà ó ń tẹrí bàbá yìí ni kí wọ́n ní tiẹ̀ ó wá tún joyè lórí ọmọ ọba tán ó wá ya wòrì sí gbòòrò ó wá ṣe any house anybody ó wá ṣe any house anybody but kọ́tẹ́bí kan bá sọ fáwọn èèyàn ni pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fans yẹn ẹ máa bá gbàdúrà ogun ń ja Wasiu Ayinde ó lè jẹ́ láti ilé o ó lè jẹ́ láàrin àwọn obìnrin o ṣé ń gbọ́ ó lè jẹ́ lẹ́nu iṣẹ́ ohun ìgbà tó ti ń ṣe gànràngànràn káàkiri yìí ẹ rí pé ṣe ló dàbí pé ń pa ìràwọ̀ àwọn onífújì tó kù gbogbo báyé ṣe ń pariwo àwọn ọmọ Pasuma tó ń pariwo Atawẹ́wẹ́ tó ń pariwo Saheed Òṣùpá ẹ̀rí pariwo wọn lọlẹ̀ torí gàràgàrà tó ń ṣe ó ti fi bo àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ káwọn gan lọ múra o gbogbo ìgbésẹ̀ tí ọmọkùnrin yìí ń gbé àwọn àfáà tó sọ lórúkọ ẹ̀rọ tí pé mo ṣe rẹ́kọ̀dì ẹ̀ ń gbà ẹ̀ tó ní wọ́n ganu sí àwọn àfáà tó sọ lórúkọ ó bẹ̀rẹ̀ sí bú wọn náà padà ní pé wọ́n ganu sí àbí kírísítẹ̀nì Wasiu àdéhùn tó yẹ pé irú àwọn yẹn ṣe ni wọ́n lè dùn àbáwọn ìyàwó tó lé lọ àbáwọn ìyàwó tó pátì àbáwọn ọmọ tí ò tọ́jú tí àwọn yẹn náà ń sìn sẹ́lẹ̀ tí wọ́n ní ẹlẹ́dàá ni àwọn kankan wà sí pé èèyàn gbọ́dọ̀ máa fura kó tó máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ irú òun sìn tó bá mọ Bọ́lá Tinubu rí ńkọ́ pírẹsidẹ́ǹtì Nàìjíríà ni kì í ṣe pírẹsidẹ́ǹtì ilé yín ìwọ nìkan kọ́ ló ní Bọ́lá Tinubu
Tinubu at the end of the day gan ó pé ó yá sí Bọ́lá Tinubu náà máa kó òdìjọba fẹ́ lò mí. bẹ́ẹ̀ni. kì í ṣe pé kó ń bá ní Bọ́lá Tinubu jẹ ká wá ní pé ó lè máa lo ìdá pírẹsidẹ́ǹtì títí ayérayé. ìwọ gan fúnra rẹ kọ́kọ́ jókòó kó owó kí ni ẹ báwo ló ṣe jẹ́ ipa wo ló kó nǹkan tó jẹ́ pé gbogbo wa la mọ̀ ẹ tó bá ń lọ sílùú òyìnbó máa mọ̀ wípé o ò lè gbé liquid wọnú plane tó bá lè fẹ́ gbé liquid wọnú plane torí pé ojú ọ̀rẹ́ president wọ́n fẹ́ examine ẹ̀ they want to know the type of chemical or acid or water tó wà nú ẹ̀ omi wo ló fẹ́ gbé lọ́wọ́ tó fẹ́ máa mú tó lè rí eléyìí tó dáa jùlọ nínú plane wákàtí mélòó bẹ́ẹ̀ lò lábùjá sẹ́kù tó lè gbé omi tó lè gbé pangolo ọwọ́ ẹ̀ sílẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣé 30 minutes ló ń mú mi ní sọ́mi yẹn kò lè gbélẹ̀ kó lè dànù kó dà sílẹ̀ kó mú kọ́ọ̀pù ẹ̀ lọ́wọ́ tó bá lè dénú plane tó bá fẹ́ mú mi plane wákàtí mélòó bẹ́ẹ̀ lò títí dẹ́kù wá lẹ̀ dẹ́kù wá lọ gbómi ẹ̀ pàdé ẹ̀ that is why táwọn èèyàn kan sọ pé rọ̀ọ̀mù ni àwọn kan sọ pé gbogbooro ni torí ọtí ló máa ń káwọn èèyàn lára láti gbélẹ̀ ní airport ògógóró tiẹ̀ ni. tó bá dé mi ni what is water èló ló ń tà irú omi wo ni tiẹ̀ sómi òjò ni àbómi àkùrọ̀ ló mú ká sọ pé special àwọn ọ̀lẹ́ nínú plane ṣé ẹ rí gbogbo gánagànà tó ń ṣe yẹn I have much respect for him but gbogbo bó ṣe wá ń ṣe yẹn in fact kò sẹ́ni tí ò yà lẹ́nu kò sẹ́ni tí ò jọ lójú but my advice for his family friends and fans ni pé kó máa bá gbàdúrà àṣàsí ń dà láàmú ìdí wọ́n ń tàpá sí àdẹ̀dẹ̀ kó end up sorrow that is the reason why táwa fi ń sọ ṣé a máa bú Wàsíù ni èmi ò lè máa bú Wàsíù because we are in the same industry ṣùgbọ́n tó bá ti di pé ká ṣòótọ́ àṣòótọ́ fún àṣàṣì ń ja Wàsíù Àyìndé ó lè jẹ́ láti ilé wọn o ó lè jẹ́ láàrin àwọn onífújì tó fẹ́ kó ṣìṣe o ó dẹ̀ lè jẹ́ láàrin àwọn ìyàwó tó ti sọ lórí burúkú o ó dẹ̀ lè jẹ́ láàrin àwọn ẹgbẹ́ míì nǹkan kan rọ̀ pẹ̀lú máa yẹn tó dẹ̀ nídìí ni pé kó lọ bọ́sọ ìgbéraga sílẹ̀ èho yìí ó máa gbáyàn níkò ní pọ́blíkì tí fídíò dẹ̀ ń gbé kí ló ń bá ká ó náwó sọ̀rọ̀ ní ọ̀fífẹ́ kí ló jámọ́ kí ló jẹ́ òrìṣà ni wọ́n máa ń tẹríba fún ni. so gbogbo àwọn mistakes mi ò lè kà kó mistake àṣàṣì ni ara nǹkan tá à ń sọ nìyẹn. nílùú òyìnbó kò lè lọ sí Gatwick kán ní pé kó gbé kíní ọwọ́ ẹ̀ lẹ̀ kó lòun ò gbé lẹ̀ kò lè dé JFK kán ní kó gbé kíní ọwọ́ ẹ̀ lẹ̀ kó lòun ò gbé sílẹ̀ because gbogbo tó bá wọn try yẹn tó bá try lẹ́ni airport nílùú òyìnbó immediately wọ́n á gbé bóyá 911 ní tiwọn bóyá 211 ní tiwọn ọlọ́pàá dé wọ́n á arrest ẹ̀ so but ní bíbá ẹ̀ kò sí organization kò sí arrangement kò sí anything tó jẹ́ pé a lè sọ pé yẹ̀sìn tíjọba pèsè sílẹ̀ ní kò sáàbò gan ní airport ọ̀hún kò sáàbò táàbò bá wà lórí àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ lórí aeroplane lórí èrò tó ń wọnú mọ́tò ṣáṣe pálapàla tó ṣe yẹn ṣe bí wọ́n káwọ́ ẹ̀sẹ̀ yìí wọ́n á fa kọ́ọ̀bù sí wọ́n á gbé lọ ni èló ló sọ wọ́n ló ní jẹ́ẹ̀tì ni gbogbo ẹgbẹ́ ló ti ra jẹ́ẹ̀tì gbogbo àwọn tó ń gbogbo gàgà tó ń ṣe pé olówó olórin olówó fújì lòun kò ṣe lọ ra jẹ́ẹ̀tì àbí Davido kì í ṣẹnuṣẹ́ ló bá àbí Wizkid náà wà ń bẹ̀ àbáwọn ọmọ pírẹsidẹ́ǹtì kó lọ ra jẹ́ẹ̀tì tó bá fẹ́ kó máa gbé láti inú yàrá ẹ̀ kó máa gbé lọ síbi tó ń gbé lọ tàbí kó lọ jẹ́ àwọn àjẹ́ kan fún ní pléènì tó ń fò lóru ṣé lè ṣe yẹn nílùú òyìnbó àwọn èèyàn sọ fún ẹ ṣé kò lè comply tó bá jẹ́ ìlú òyìnbó ni wàá ṣe torí kò jẹ́ kí ló jẹ́ gbogbo àwọn ìgbésẹ̀ tó ń gbé kéèyàn lọ dúró síwájú pléènì MC Olúọmọgan ò lè dúró síwájú mọ́tò Òṣòdì títí tí wọ́n ilé yẹn tó fi fẹ́ gbà ní orí tó wá di pé òṣèré kí ló wá ta ló tẹ orí ẹ̀ bá gan ńgbà tí pléènì ń lọ wèrè lẹ́ni tó tẹ orí Wàsíù bá ńgbà tí pléènì ń lọ ó yẹ kó jẹ́ kó borí ẹ̀ lẹ́ẹ̀ni àbí tí òun nìkan ló ṣe máa dé star ni. ẹ ṣe gan ni sà gàtà fi ní pé kájà yín lónìí ẹ̀sà ẹ̀ má bínú ṣe ẹ ṣe gan ni. yá ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Kúnlé Ológundúdú ẹ gbọ́ bó ṣe fún Wasiu Ayinde jẹ ẹ gbọ́ bó ṣe wọ́n fún ó wọ́n fún ní kóńgò lódindi bọ̀ tá a bá ní ká dálẹ̀ ká túnṣà ohun tó yẹni ló yẹni lóòótọ́ ó kún ọrùn yẹ dìyẹ ó tún wá yẹ dìyẹ ẹni tó fà lọ́wọ́ òun ni kò yẹ ohun mo ṣe sọ fún yín wípé ìjọ tèmi àti Alhaji pàdé is not going well Ọlọ́run
ẹ̀ẹ̀kan tá a pàdé mo tún ti sọ ní recently nínú fídíò tètè mo ṣe mo lẹ́ẹ̀kan tá a pàdé it's not going well. ẹ̀yin náà wá gbọ́ bí ológun dúdú ṣe analyse ọ̀rọ̀ yẹn ẹ gbọ́ bó ṣe analyse ọ̀rọ̀ yẹn ìgbéraga yìí náà ni tẹ́ ẹ bá gbàgbé pé mo sọ fún yín pé wọ́n ní tí Alhaji bá jáde náà bí wọ́n lọ kọrin àbọ̀ lọ síbì kan táwọn èèyàn bá pàdé wọn tó máa ń hélì wọn K1 the ultimate èlò lè fẹ́ fún wọn tó fẹ́ pa yín lára the next thing Alhaji máa ṣe ni ó yá ìbọn bó là ń balẹ̀ ayé lọ wọn lọ olówó ń fowó ra yìí ní bá a ṣe gbọ́ nìyẹn bọ̀ tẹ́ ẹ̀ bá dẹ̀ ní fún wọn yín ò ní kẹ́ wá yọ̀bọ̀n sókè tálẹ́ fẹ́ fìmọ̀ pa tẹ́ ẹ bá lẹ́kọ̀ọ́ fẹ́ yìn sókè ọlọ́mọ má jẹ́ kárí tó tápá lọ ń padà bọ̀ wálẹ̀ tó wá lọ bàyàn kọ́ńkọ́ ẹlẹ́fẹ́ fi skẹ́ wọn ìwé ni n tó yẹni ló yẹni okùn ọ̀hún yé dìé àgbọ̀ náà ni pé wọ́n lẹ́yìn ọmọ Ìjẹ̀bú lẹ kọ́kọ́ ná dọ́là ta ló sọ bẹ́ẹ̀ fún yín torí mò ń gbọ́ téèyàn kan sọ pé àwa Ìjẹ̀bú la kọ́kọ́ ná dọ́là Wàsíù tún ti jẹ́ kó tún bú wá sí pé àwa Ìjẹ̀bú náà la tún jáná mọ́ pléènì lẹ́nu mo wò bẹ́ẹ̀ gbé ta ló sọ fún yín pé ẹ̀yin ọmọ Ìjẹ̀bú lẹ kọ́kọ́ ná dọ́là ta ló sọ fún yín ẹ mọ̀ gbà táwọn èèyàn ti ń ná dọ́là bọ̀ Wàsíù gan tiẹ̀ tí máa kọrin táwọn èèyàn ti ń ná dọ́là ẹ wá lẹ́yìn ọmọ Ìjẹ̀bú lẹ kọ́kọ́ ná dọ́là báwo lẹ ṣe mọ̀ pé Ìjẹ̀bú ló kọ́kọ́ ná dọ́là Wàsíù Àyìndé tún wá lọ jáná mọ́ pléènì lẹ́nu gbogbo ibi tó ń wò mí information tí mo tún rí náà nìyẹn tí mo ní kí n tún sáré wá fún yín pé àròpọ̀wọ́ yìí ti die down ní o àmọ̀pọ̀ àwọn èèyàn sì ń fún K1 jẹ́ o ló ní gbàgbós ẹgbọ́ bólógun dúdú ṣe ń wọ̀n gbogbo ibi tó ń wò mí ẹ ò ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi comment lórí YouTube lórí Facebook lórí TikTok ẹ bá mi comment kẹ́lẹ́ bá mi subscribe ẹ follow mo tún padà bọ̀ ire o.